ó ti pẹ́ tí ọ̀pọ̀ ọkọ̀ jọjú pé kárí ẹni tí ó sọ wípé orin ya Rasulullah kún síbi yẹ̀dí kọ́dà ẹni ó sọ ìmáàmù tó sọ yìí ìmáàmù ẹ̀sìn ni ìmáàmù tó wá sọ yìí ó tún wá ní fàtàdára ní ó ti bá wọn fàtàdára ní ó ti bá wọn fàtàdára ní kọ́ fàtàdára kíní ni kèé ṣe fáyì kèé ṣe fílù ẹ̀mádì fílù làámúrì ni fàtàdára kíní ni Malam Nasiru Kabara kọ́ kéyìn wọn kọ́kọ́ máa já tún ṣe lérí èyí wọn pé kò sí ní tẹ́jẹ́ fàtàdára kà níbi orin Malam Nasiru Kabara èyí wọn jẹ́ àmà wípé ẹni ó sọ̀rọ̀ yìí kò wó orin wọn látòkè délẹ̀ kọ́ka kọ́lá hasọ rẹ̀ kó sì rọjá rẹ̀ kọ́ wá lọ lè wo kọ́ wá lọ lè fi mizanu shari kọ́ lọ wọn pẹ̀lú mizanu shari kọ́ lọ lè fi wọn tó bá fi òṣùwọ̀n sẹ̀rí àwọn yóò gbé wọnú ọ̀ndà abolo yẹn wà yóò wá lọ bá orin ọ̀ndà istigasa tó bá bá lọ́ndà istigasa yóò wá já sí wípé ojú ọ̀nà istigasa àwọn láàmà lọ lè yàn àkọ́kọ́ ni pé gbogbo ọ̀ndà istigasa kò sí sírìkù mẹ́ istigasa yìí ṣe sírìkù ọgbọ́ ọ̀nà istigasa kì í ṣe sírìkù yóò máa wà bayna al-mubah wal-makruh ọgbọ́ bayna al-mubah wal-makruh iná ni ó wà àwọn kan ò ní àwọn fẹ́ àwọn kan láwọn ò fẹ́ o ti bá àkọ́kọ́ nù yẹn gbọ́dọ̀ gbé kíní wọ mẹsàn án ṣẹrẹ inú alukurani sì ni wọn á lo anakilu wàlẹ akili wọn fa alukurani bó ti ẹ̀ já pé apá kan àwọn tó jẹ́ zalafiya àwọn wí pé akilu àwọn ò fẹ́ nakilu nìkan ni àmọ́ ká pé àfìlà aka yìí yàn pé ẹjá gbé kíní yìí sọ́ndà làákà yìí ká gbé yẹ̀wò káfìlà aka yìí sẹ́ wọn ni kò sí tọ́jọ́ bọ́lọ̀ ń bá ti wí gan-an ẹ sá filẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá lóhun lọ́wọ́ ẹ gbà pé wúrọ̀ wà yìí náà ni ẹ má kíngba náà ọwọ́ rẹ̀ ní agbára rẹ̀ ẹ má lọ tàwílù wọn làwọn fẹ́ ọ̀dà mọ́tò ohun ti bẹ́ẹ̀ náà al-istigasa ọ̀ndà rẹ̀ ni orin yẹn wà. àwọn kan wà láwọn fẹ́. àwọn kan wà ní àwọn fẹ́ àwọn kan láwọn fẹ́. Mubarak àti Makuru tó wá sọ yẹn di kèfèrí. Mubarak àti Makuru yẹn wá sọ yẹn di kèfèrí ó ní wọn sọ istigasa ó sọ yẹn di kèfèrí. istigasa kì í ṣe síríkù. tawasulu ńkọ́. àtàwásùlù wal istigasa kì í ṣe síríkù. àkọ́kọ́ mu yẹn wọn ná kakọ́ mu sẹ́gbẹ̀ kan ná. ẹlẹ́ẹ̀kejì fatadara kini fa anta abi nukutọ̀ méjì ló wà ńbẹ̀ tààfẹ́ lahasọ̀ rẹ̀ o ti ban nulahis nukutọ̀tẹ́yìn ọgbọ́ awo ayẹ̀wò dáadáa anukutọ̀tù lè wúlá òun náà níbi tí ń wí pé fatadara kini òun ní nukutọ̀ alákọ̀ọ́kọ́ nù khusbiyadi gba ọwọ́ mi mọ̀ wọ́n sí ọlọ́run ìwà nábì mú mi lọ́wọ́ báyìí fatadara kini wá fà mí gòkè bẹ́ẹ̀ débi tí ń lọ kì í ṣe pé ilé ayé yàyí kí ń wí fàmí lọ́wọ́ àlìjánà ń bá àlìjánà fàmí lọ́wọ́ kí n lè lépa bá àlìjánà mú mi lépa bá àlìjánà ni ń gbọ́ jásí wípé gbogbo ẹni tí ó wà àlìjánà tẹ́lẹ̀tẹ́lẹ̀ anábì ni ó fà wá lọ́wọ́ débẹ̀. sallallahu alaihi wasallam. gbogbo nǹkan ló ní di mọ̀rọ́jà ó sì ní di tàdábùr ọgbọ́ kéèyàn ọgọ́kọ́ wòye ọkọ̀ wò wípé kí ni ẹni ìgbà lérò pẹ̀lú bàtà dára kìíní. ó ti wà kọ́bla al-isdar fil hukm kó tó máa kó sínú ìdájọ́ ọkọ̀ aláhásọ̀ kìíní yẹn ó wò dáadáa. ìyẹn kọ tíra ọwọ́ ní orí kọ wàá kọ́ ka tíra yẹn náà. ó ní tààmùkù filibas. Masha Allah wádìí yóò jìnnà. yóò jìn dò dáadáa ọgbọ̀dọ̀ kọ́kọ́ ni. o ti káwá wípé fàtàdára kìíní ọgbọ́ fàtàdára kìíní mú mi débi tí ń lọ. Masha Allah anabi sì tó mú yàn débi tí ń lọ. bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam. kóso bí yàdí fàtàdára kìíní yàní adirikini mú mi débi tí ń lọ. èyí wọn ni ọ̀ndà istigasa ló wà. nukutọ̀ kan ìkejì ńkọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé fàáńtà àbí wọ́n ní bàbá mi. Naam. ó ti àti mú kàpé istigasa ẹ wá jẹ́ lọ síbi tí àbí. pé ó ṣe lè pa nábì ní bàbá rẹ̀ Malam Nasiru Kabara kì í ṣe ẹni tí ọkùnrin tẹ́nì kan ọ̀nà kí dùn yẹn. Masha Allah. wọn kò gún kò sí ohun tọ̀ ìmọ̀ àwọn ìbolo ti nímọ̀. Allahu Akbar. Salafiya ló jẹ́ ni Sunniya ló jẹ́ ni Shi'iyya ló jẹ́ ni gbogbo ntọ́ bá wòlé jẹ́ nípa ọ̀rọ̀ lu orin Malam Nasiru Kabara ó mọ́kọ́ tí mo lánàá ṣe kàdá mu tí wọ́n pè ní. baba nabi gatul ashir ni wọ́n pe Malam Nasiru Kabara nabi gaasiko tẹ́lẹ̀ nabi ẹlòmíì ò tí ì bá di sí. wà náà kí dátú ṣẹ́ẹ̀ ni mo lánàá ṣe alámọ̀ pé Malam Nasiru Kabara ní máa sọ fún yàn kó ní tọkọ yóò da akọ wọlé ẹ̀wẹ́ nìkan ò ní sọ fún Nasiru Kabara pé ń tọkọ wọlé. bí mo lánàá ṣe alámọ̀ ṣe tó wọ́n tún wá fi yín ròyìn Malam Nasiru Kabara. sọkọ wa ní dùn ní kí àwa tá a tún wọn nù mímọ àwa tá a ké nǹkan kan mélòó kéwù mélòó à ń gbé gàgà mélòó kéwù wa tá a ń gbé kí ọ̀hún imú kí la ti fi kéwù wa yanjú rí láyé kí la fi kéwù wa dá sí láyé àwọn Nasiru Kabara kọ orin wọ́n sì wá dìfẹ́ndì ẹ̀lẹ́ Lárúbáwá wọ́n sì lọ wọ́n sì dìfẹ́ndì ẹ̀ wọ́n dìfẹ́ndì orin yìí náà orin tí Nasiru Kabara ti dìfẹ́ndì ńlẹ̀ Lárúbáwá táwọn Lárúbáwá sì rí nǹkan kan ṣe pé ọyọ́kú ònú tíra rẹ̀ kò sí yọkú bẹ́ẹ̀ là ń kàádùn ní àtó kílá pé ìtọ́ tí wọ́n tú kalẹ̀ àtó bẹ́ẹ̀ àmọ́ ẹ máa ń pè ọ̀rọ̀ mímọ́ kì í sọ̀rọ̀ ebú ètò máa dùn mí pẹ̀lú àwọn yẹn wa ni pé bẹ́ẹ̀ yẹn bá sọ ọ̀rọ̀ ọdún nǹkan báyìí kò tẹ̀ eré tí ìmáàmù yìí sọ yìí téèyàn bá wá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn wà bẹ̀rẹ̀ sí máa ṣe pé wọ́n sùn ń tàṣọ wúfú wọ́n tọ ọ̀rọ̀ kan àbí wọ́n tako wọ́n arọ́ da ntó gbé lọ́wọ́ àbí wọ́n tako ọwọ́ abọ́ sí ilé méjì àwọn ni kò ní da fẹ́ni tó bá nígbà náà ẹ̀ẹ́n kan onímọ̀ Nasiru Kabara ṣé ntí Malam Nasiru Kabara ni ó ṣe nù ni definitely ojú ọ̀nà tó wà ọ̀ mọ̀ ntí
tó gbé lọ́rùn so ìmọ̀ ni wọ́n ní ó fi yanjú ẹ̀. ẹni pọ́ìntì méjìlá yanjú. pọ́ìntì méjìlá yanjú. alákọ̀ọ́ pátá dára kíní ẹni ọ̀rọ̀ alistigata ìkejì ní fa anta abi ẹwà níbẹ̀ lẹ́kọ̀ọ́ yanjú náà. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé alukur'an ẹ máa bá nú alukur'an ní àyà tí ó máa sọ̀rọ̀ nípa wípé ma kana muhammadun aba ahadin min rijalikum a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin wa kana Allahu bi kulli shay'in alima. ma kana muhammadun anab muhammad baba ń sọ anabi yẹn kìí ṣe aba ahadin min rijalikum kìí ṣe baba ẹnìkan nínú yín ẹ̀yin sahaba èyí ló kílẹ̀ anabi wíwẹ̀ òun ni ọ̀rọ̀ Sayyid ibn Haza èyí tí ń pé bá ń lọ bí àyà náà falamma qada minha Sayyidun wa tara lọ́ba wáyà náà. وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليهم أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا. ادعوهم لآبائهم أن لو بيقول لك وأقسط عند الله أبيكم síbẹ̀ náà kọ́ wà ní fa in lam ta'lamu aba'ahum fa ikhwanukum fi ddin wa bóyá kìí ṣe bí àyà ni ìran sí bí àyà tó wà ẹ̀dẹ́ bá mà ó lè bá ń tẹ́ síbẹ̀ ni ud'uhum li aba'ihim wa aqsatu inda Allah bóyá bẹ́ẹ̀ náà lọ wà bíbẹ̀ kọ́ ìran sí ma. ud'uhum li aba'ihim suratul ahzab àyà kan. asabu náà kọ́ iná ni ó súnmọ́ra wọn ni ókè. ud'uhum li aba'ihim. ọlọ́run ni ẹ má pè wọn lọ́mọ ànábì mà Zaid ibn Haritha torí pọ́dọ̀ ànábì ló gbé ìyá rẹ̀ ti fàáfà náà Muhammad láti kékeré nígbà tá ànábì kọ́kọ́ dé Madina inú àwọn ọmọ tí wọ́n kó fàáfà ànábì ní Madina lọ́wọ́ láti Maka bara Anas bin Maliki òun náà fà ànábì Madina Zaid ibn Haritha ó ti wà lọ́dọ̀ ànábì kí bí Isa ó tó dé ká ànábì ó tó torí pé ọmọ ọ̀dọ̀ ìyá ńlá wa Khadija ni Zaid ibn Haritha ọmọ ọ̀dọ̀ ìyá ńlá wa Khadija iná ni ó wá di wípé ńgbà tí wọ́n gba Islam àkọ́kọ́ ẹni ọkọ̀ gba Islam nínú ọkùnrin òun ni tọ́rọ̀ òun gba Islam pẹ̀lú Khadija níjọ́ tá Khadija gba ẹ̀sìn tọ́rọ̀ Khadija làkọ́kọ́ ẹni ọkọ̀ gbà fún ànábì òun gbà tán ní ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà gba Islam so ọmọ anabi náà wọ́n pe Sayyid ibn Muhammad bọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Zainab bintu Jahsh tó ń jẹ́ ìyàwó ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ló padà fa kí Ọlọ́run sọ wípé ud'uhum li aba'ihim. ẹ máa fi bàbá wọn pè wọn ẹnìkan máa pè wọn lọ́mọ anabi ma. òun ló dáa jù lọ́dọ̀ Ọlọ́run fa in lam ta'lamu aba'ahum bẹ́ẹ̀ bá wà mọ bàbá tó bí wọn. fa ikhwanukum fi ddin kọ́ máa jẹ́ ọmọ àyà yín nú ẹ̀sìn àbí kọ́ máa jọmọ̀ ọ̀dọ̀ yín. wàlẹ́ ìsàlẹ̀ ikọ̀ jùnà ọ̀hún fi máa àkàtà tán bí i. àmàláyé fi ó ṣe ń bẹ̀ níbi mistake tẹ́ ti ṣe ṣáájú mi Ọlọ́run òbínú. fàlákẹ́ máa ta àmàdá tí kú ló bọ̀ kún. àbí tẹ́ bá máa ń mà tẹ́ ẹ̀sẹ̀ tó ń ṣe lẹ́yìn ìgbà tí mi Ọlọ́run sọ yìí lókun. rahim. òun lọ padà wá wá bí suratul Ahzab wípé ma kana Muhammadun aba ahadin min rijalikum anabi ṣe bàbá yẹn nìkan kanú yín walakin rasulallah àmọ́ máa jẹ́ òjíṣẹ́ Ọlọ́run wa khataman nabiyyin a sì máa jẹ́ ìpẹ̀kun àwọn ànábì Ọlọ́run kala kulli shay'in alima. Qasim aya yìí ni wọ́n mú lọ́wọ́. Masha Allah namu wale rí. ma kana Muhammadun aba ahadin min rijalikum èyí ni ìmáàmù fi wípé a gbọ́dọ̀ pé anabi ní baba bẹ́ẹ̀ yà bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹbọ nù ní káì ọ̀ṣẹbọ a sì lè pa anabi ní abul mu'minin. Masha Allah. bá a máa pa àwọn ìyàwó rẹ̀ ní ummahatul mu'minin. sẹ́ẹ̀rí àbá ahadi eléyìí tí ń sọ yìí abu nasab ni ubuwatu nasab iná lèyí tí ń sọ yìí kì í ṣe ubuwatu ihtiram. ìsìlámù fàyè gbà kásọ fáwọn àfa bẹ́ẹ̀. Masha Allah. fáwọn tí ń wí pé mọ́lá nasiru kabara ṣe pa anabi ní wa anta àbí ó ṣe lè wílẹ̀ tọ́lá ń sì ní máa ń kánà muhammadu abahari aya yìí náà ni wọ́n mú wá tún wọn ẹ̀kọ́ dẹ́mu ẹ̀ aya yẹ padà sí bí kutubu tafasir táwọn àfáà tí wọ́n tú tafsiri ó ti yé bàbá yìí òbúwà méjì ni òbúwà tó nasab ń bẹ òbúwà tó lè ihtiram òbúwà bàbá respect ihtiram alhurma bàbá respect ń bẹ bàbá ti family wọn bíbí family ń bẹ ó ti yé ọ̀ndà ti bàbá respect yẹn omi ń bẹ tí mú family tó yẹ pé respect náà ni ó jẹ àmọ́ ń da family láàsì sí omi sì ń bẹ tí kì í ṣe family respect lásán ni ó jẹ tànàbì ni eléyìí tọ́lọ̀ ń kàn dẹ́mu wọn pé ẹ gbọ́dọ̀ ànábì yẹn ṣe bàbá ẹnìkan ní ẹ má pé bàbá yín má kì í ṣe bàbá ẹnìkan bàbá àti nasabu ni ìran ni wípé kì í ṣe pòun ló bí yín ó ti yé òun lélẹ́yìí ọwọ́ akú ubuwatul ihtiram àwọn àfáà ní eléyìí òun lẹ́yìn fi òsín bẹ̀ ká pé ànábì ní bàbá wa kò sí láì fi bẹ̀ wọ́n wá ní ntá fi mà bẹ́ẹ̀ ntọ́ba kéwú fáwọn ànábì ọlọ́run tó ti lọ yóò kéwú fún sí ọlọ́run náà sallallahu alaihi wasallam
tó bá kéwú fáwọn ànábì Ọlọ́run tó ti lọ yóò kéwú fún sí Ọlọ́run náà Allahu alayhi wa sallam. bí báwo ló ṣe rí bẹ́ẹ̀ Na'am. abanu ayé alukur'an Na'am. èyí tí ń wí pé qalu na'budu ilahaka suratul Baqara Am kuntum shuhada idha hadara Yaquba al-maut. am kuntum shuhada Ọlọ́run ní sàn bẹ́ẹ̀ idha hadara Yaquba al-maut ìjọ tí ikú fẹ́ pa ànábì Yakub idh qala li banihi ìwà ń sọ fún àwọn ọmọ rẹ̀ wípé ma ta'buduna min ba'di tálẹ̀ máa sìn lẹ́yìn mi tí ń bá lọ tán àwọn ọmọ ń sọ fún wípé na'budu ilahaka a máa sin Ọlọ́run rẹ̀ wa ilaha abaika àti bàbá rẹ̀ Ọlọ́run tó dá bàbá rẹ̀ Ibrahima wa Ismaila wa Ishaqa wa Yaqub ilaha wa Ishaqa Ọlọ́run tó dá bàbá rẹ̀ Ishaqa ilaha wahida Ọlọ́run ọba kan náà ni wa nahnu lahu muslimun. tọ́sí Hayakumullah. báyọ̀ ayọ̀ ń ta fẹ́ lómẹ̀ Hayakallah. orin tí mo fẹ́ lómẹ̀ Akramakumullah. tẹ́kí yọmọ kórì Inda Lisa. ìmá dáa púpọ̀ kò sí ń tọ́ da tó mọ̀ láyé èyàn sì máa wádìí nǹkan jìnlẹ̀ ni kó tó sọ̀rọ̀ àwádìí ẹ̀jìnlẹ̀ Mashallah. na abudu ilahaka lọ dáadáa mi sáfilẹ̀ fún mi jẹ́ n fa na abudu ilahaka àwọn ọmọ ń pé a máa sin ọmọ Yakubu nu o àwọn ọmọ ti Yakubu ni Yakubu ń bá wọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ pé tálẹ̀ máa ṣe ti ń bá lọ tán wọ́n wá ní a máa sin lọ́hún wà ilà abáyíká àtọ́lọ́hún àwọn bàbá rẹ̀ Ibrahim wa Ismaila wa Ishaqa àyẹ̀bẹ̀kọ Ibrahim bàbá Yakubu ni èyí ń dabẹ́ wa Ishaqa ló bí Yakubu ló bí Israila Ishaqa tó bí Yakubu yìí ó fi gbẹ̀yìn ó fi Ismaila tẹ̀lé Ibrahima torí pé Ismaila làkọ́bí Ibrahima ló fi tẹ̀lé àmọ́ àwọn ọmọ Yakubu náà àti Yakubu náà ìdí Ishaqa ni wọ́n Ismaila ń jẹ́ amú ẹ̀gbọ́n Ishaqa tó bá yẹ pé ti abu àbáyíká ó gbọ́dọ̀ yọ Ismaila kalẹ̀ ń bẹ̀ torí wípé ìdí igi tiẹ̀ ọ̀tọ̀ anabi ló lè lo Ismaila ní bàbá fúnra rẹ̀ àwọn ọmọ Yakubu ò gbọ́dọ̀ lo Ismaila ní bàbá wọn tó bá yẹ pé ẹnìkan ò lè pe ẹnìkan ní bàbá rẹ̀ àfẹnú obìnrin kan. ọgbọ Ishaqa ló bí Yakubu ló bí àwọn ọmọ àmọ́ Ibrahima ló wá bí Ishaqa ó yẹ kó wá ní wa ilà àbáyíká Ibrahima wa Ishaqa lásán àmọ́ Ismail ẹ̀gbọ́n ló jẹ́ fún àwọn àsìbátù tá a wí àwọn Yakubu wọn yẹn sàrọmọdọ́mọ Ismail àrọmọdọ́mọ Ishaqa iná ni wọn ọgbọ wọn ṣe wá fi Ismaila kúnnú bàbá wọn bàbá tí èsì bàbá wọn ni wọn sọ di bàbá wọn kì í ṣe biological ọgbọ báwa náà ti máa mú àbúrò bàbá wa ní bàbá wa tẹ́lẹ̀ mọ̀ pé Al-Qur'ani lo abu fún ẹni tí èsì bàbá èèyàn direct ọkàn nù ni. ẹlẹ́ẹ̀kejì ibi suratu Yusuf farofa abawayhi ala al-arshi farofa abawayhi ala al-arshi fakarula o sojada ayi bẹ́ẹ̀ kọ́ ni farofa abawayhi ala al-arshi ayi bẹ́ẹ̀ kọ́. farofa abawayhi ala al-arshi wa kharru lahu sujada. farofa abawayhi ala al-arshi wa kharru sujada. tuma wọn kan farofa abawayhi ala al-arshi. Anabi Yusufu ó gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sórí àga lórí àga rẹ̀ fakarula abawayhi tó lò ní ọgbọ ìyá tí ó tẹ̀lé Yakub ó ti bá wọn lọ lè wọnú tíra dáadáa ẹ lọ wọ ẹ jìnnà bẹ dáadáa ìyá tó tẹ̀lé Yakub kìí ṣe ìyá tó bí Yusuf gan ìyá rẹ̀ ti kú Allahu Akbar àbúrò ìyá rẹ̀ ló tẹ̀lé Yakub lọ Allahu Akbar ọgbọ nàbí lọ bá Masari àbúrò yẹ ẹ ló tẹ̀lé Yakub lọ pẹtọ àti búrò ọmọ ẹ̀gbọ́n rẹ̀ o wọn náà yà tẹ̀lé wa kálọ gbàtọ wa débẹ̀ Kùránì wa lókè farofa abawayhi alala àti bàbá àti ìyá rẹ̀ ó gbé wọn sórí àga pé wọn jókòó ìyá sì wà nù sáré àbúrò ìyá iná ló tẹ̀lé wọn lọ èyí wọn náà tó jẹ ọ̀kan àbí náà tábà lọ lè wo Imam Shafi inú ọ̀rọ̀ Imam Shafi inú fatuwa tiẹ̀ inú ọkọ̀díyà tiẹ̀ tó dá òun ní kò sábúrú láì fi òsín bí kápẹ́ ànábì ní bàbá ẹni bàbá wa ó láì fi òsín bẹ́ẹ̀ ubuwatul ihtiram ni wọ́n máa jẹ́ òun jẹ́ ubuwatu nazab ọgbọ́ ọsọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá ànábì bá fẹ́ pe Anas ọmọ Maliki ya bunay iná ni máa pe ọmọ mi ni máa pe Anas ọmọ Maliki ẹni tí ń pe ọmọ tánásí ọba pe tiẹ̀ kí ni ó pe bàbá náà ni ó pe ọtẹlẹ báwọn tó bá pe Ànábì náà bó ni ó pe bàbá mi ni ó pe torún gẹ́gẹ́ ti pe Ànábì ní ọmọ mi so àwọn àfa fara mọ́ àmọ́ àwọn kan kọ̀ ó ti àwọn kan kọ̀ wípé lẹ́yìn pé Ànábì ti sọ wípé Ọlọ́run sọ pé má kánà Muhammadu àbá ahadi ẹni kankan ò gbọ́dọ̀ fi òbúwà kó sì ń tẹ̀sáàbò òbúwà sànàbì kó sì ní síbàdàn sọ́dọ̀ ẹ̀ àwọn kan ní rárá kó sì ń tọ́jọ́ èyí tọ́lọ́run wí wọn ayà tọ́lọ́run wí wọn kì í ṣe pé gbogbo èèyàn ní wí òbúwà nẹ́sàbù ni iná ní wí. nígbà náà àbá ahadi yìí ṣé ẹnìkankan mùsùlùmí ò gbọ́dọ̀ pé mẹ́rin jáàlì kún ló pé àwọn tọ́lọ́run àbá ahadi kì í ṣe bàbá ẹnìkan nínú yín
ṣé bàbá ẹnìkan kọ́ bàbá gbogbo wa ló mí ní àbí kèsì bàbá ẹnìkan kan. bàbá ẹnìkan kọ́ nínú yín torí hadisa tó ṣẹlẹ̀ ńgbà náà àmọ́ nísìn ó ti bá wọn bàbá gbogbo mùmíní iná lànà Muhammad sallallahu alaihi wasallam. bàbá kí ni mo pè é bàbá gbogbo mùmíní iná lànà bí. sallallahu alaihi wasallam. aya tẹ́wàá fi wá máa bẹ́ẹ̀ ànàbí awla bil mu'minina min anfusihim wa azwajuhum ummahatuhum wa ulul arham ba'duhum awla bi ba'din fi kitabillahi wal muhajirina illa an taf'alu ila awliyaikum ma'rufan kana dhalika fil kitabi mastura. ànàbí awla bil mu'minina min anfusihim ìmọ̀ abẹ́ ká lọ́nu ni èyí tí wàá ká gbogbo ẹ̀ ńlẹ̀ anabi tẹ̀rí awla bil mu'minina min anfusihim òun ni mùmíní gbọ́dọ̀ kó lé ọkàn rẹ̀ ju gbogbo nǹkan lọ ẹ gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ju ra yín lọ òun lọ gbọ́dọ̀ wà lókè ju bàbá yín lọ ọ gbọ́dọ̀ wà lókè ju ìyá yín lọ ọ gbọ́dọ̀ wà lókè ju ẹ̀yin gan lọ ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nìkan jù lọ fọlá wọn wàláhì bẹ́ẹ̀ bá lóun nífẹ̀ẹ́ ara wọn jà nábì lọ ó ṣe rí ibú ni ọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara rẹ̀ jà nábì lọ ọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì jẹ̀mí ara rẹ̀ lọ làwọn sàábẹ́ fífi ẹ̀mí wọn yá ànábì sábàbà ní fìdákà nafsi wà fìdákà ummi wa abi mo ju yá mi àti bàbá mi lé àtẹ̀mí mi ń fi yá ọ èyí ò ní pé onífàlù lọ́dọ̀ mi ju yá mi àti bàbá mi lọ onífàlù lọ́dọ̀ mi ju gbogbo ẹ̀mí mi lọ àti gbogbo tí mo ní lọ ummi wa khalati wa hali wa nafsi thumma nafsi wa mali gbogbo tí mo ní láyé ìwọ ànábì jù lọ́nú ẹ̀mí mi ọgbọ wa azwajuhum ummahatuhum naam ibi tá a wà ń lọ nù ni kiraha Abdullahi ibn Mas'ud inú àwọn kiraha sábà ayé bẹ̀ bọ̀ kiraha Abdullahi ibn Mas'ud òun ló wá ń sọ wípé annabiyu awla bil mu'minina min anfusihim wa huwa abun lahum. Masha Allah. inú kiraha Abdullahi ibn Mas'ud lọ́lẹ̀ yẹ̀wò dáadáa lọ́lẹ̀ wo tọ́bárí tafsir tọ́bárí lọ́lẹ̀ wo wọn àwọn kutubu tafasiri mi èyí tó bá sọ̀rọ̀ ń parẹ́ wọn lọ bá lọ sí bí kiraha Abdullahi ibn Mas'ud òun pé annabiyu awla bil mu'minin min anfusihim wa huwa abun lahum Masha Allah. wa azwajuhum ummahatuhum bó ti rí nù ni. Ubay ibn Ka'b òun náà máa kà á bẹ̀ Abdullahi ibn Abbas òun náà máa kà á bẹ̀ a máa ka kìrá àti ẹ̀nà bẹ̀. Masha Allah. Akramakumullah. kìrá ẹ̀yọ̀ kan tí wọ́n gbé lọ́wọ́ tó ń ka òun nìkan náà lórí ó tún ká àwọn kìrá mi. Hayyakumullah. ọ wà ń bẹ̀ torí pé irú ẹ̀ taari lọ́dọ̀ Abdullahi ibn Abbas tí ń pé fakana wara'ahum malikun yakhusu kulla safinatin ghadiba amanu kira Abdullahi ibn Abbas yakhusu kulla safinatin salihatin ghadiba salihatin bembi ti Abdullahi ibn Abbas bembe so inú àwọn kira mi taari ó sọ fún wa ó júwe fún ó jama wí pé Abdullahi ibn Mas'ud Ubay ibn Ka'b Abdullahi ibn Abbas àwọn ma ka wí pé annabiyyu awla bil mu'minina min anfusihim wa huwa abun lahum wa azwajuhum ummahatuhum nígbà tí wá rí báwọn nù kira ni o ti ba bí mala nasiru kabara wa ní fatadara kì ní fa anta àbí láì fi òsínbẹ kọbọ sínú ẹbọ bọba sínú ẹbọ ni kìlá Abdullahi ibn Mas'ud yóò kó sínú ẹbọ èyí ń nù ni. Masha Allah. kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. Hayyakumullah. ọwọ́ akú fatadara kì ní. èyí wọn a máa jẹ́ ọ̀rọ̀ ti istigasa ali istigasa kí n sáré ẹjọ́ ìrìn àjẹjú kan èyí níjọ́ pé wọ̀. Hayyakumullah. ali istigasa fatadara kó síbi yẹ̀dí gbá ọwọ́ mi mú fatadara kì ní. níbo ni ibo mala nasiru kabara ń lọ aljanna náà kí n lọ mú mi lọ́wọ́ dálì janna ìwọ ń sí ọlọ́run akọkọ bá nú àdìsí náà. ní mo sọ́njọ́ ní ibi ànábì ní ìgbésí ayé mi wúlò fún yín ayé mi wúlò fún yín ẹ̀ ń sọ̀rọ̀ èmi náà ń sọ̀rọ̀ ikú mi náà tún wá wúlò fún yín torí gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe láyé wọn kó wá dọ̀ mí èyí tí ń bá rí tó bá dáa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tí ń bá rí tó kù díẹ̀ káàtó ń tọrọ àforíjì fún yín ara àdéhùn tá nàbí bá wa ṣe nù kí màlá nàdúrà bá wa ní pé wà nàbí gbá ọwọ́ mi mú mi débi tí ń lọ kò tí ì pọ̀jù torí pa àní dálì jẹ́nà wọ̀ àbí kọjá pa nàbí ní ó sì lẹ́kùn fún wa làwùzálà kúkú la tọ̀ríkì wastaftahu kulla babil Ọlọ́run ní ma fatahtu lahum inú àdìsí kùdùsí àtàyàtú khalfaka ya Muhammad wọ́n bá ní gbogbo ojú ọ̀nà pa àwọn wà lìjẹ́nà àbí wọ́n wálẹ̀kùn wọn wá kọ́kọ́rọ́ tó wọ́n yẹ sí tí gbogbo wọn péjọ sẹ́nu àlìjẹ́nà wọ́n wá tó wọ́n yẹ sí èmi Ọlọ́run ò ní sí fún wa àfi kí wà nábì ọ wá wọn wá lọ bá ọ tọ́ bá wá bá ọ tọ́ bá wá sí pé wọn lọ́dọ̀ mi ìyẹn ṣe wá sílẹ̀kùn fún wa èyí wọn ni mọ̀lá násù kàbára fi tètè dìímà nábì kalẹ̀ wípé ọba díjọ́ òun kó síbi yẹ̀dí o fatadara kìíní kì í sọ̀rọ̀ ayé kì í jẹ́ pé òun násù kàbára ń wá kì í jẹ́ pé láyé ní ń wá ọ̀rọ̀ òun ní ń sọ kalẹ̀ ń tẹ òun kalẹ̀ fún ànábì nù ni gbami lọ́wọ́ mú mi débẹ̀ wà ń gbọ́ gbé mi débẹ̀ iná nù ni Ànábì ni ó ṣáájú àwàlìjẹ́nà òun ló ṣáájú àwàlìjẹ́nà ẹni ànábì bá wà fà lọ́wọ́ ní ọwọ́ ẹ fẹ́ yẹ mínísítì gata ẹ bá wa yàbí kan mẹ́wọ̀n ẹ ti sọ́ọ́rí àmọ́ kó tó lè máa jẹ́ àǹfààní sí i ń bẹ́nu àwọn tàríkh ìsìlámì tá a máa ń gbọ́ pé Ànábì Idris ó ti wà lálìjẹ́nà kalẹ̀ ẹ wá wà ní ìsìtẹ́ kàyí pé Ọlọ́run ní ẹnìkan oníwà àlìjẹ́nà fún Ànábì. bẹ́ẹ̀ni Ànábì ní àti bá balìjẹ́nà èyí tó lẹ́nu ọ̀nà àlìjẹ́nà báyìí fa astafutihu èyí wà ní ẹ sílẹ̀kùn fún mi fa yakulu khasinu man anta ẹni tí ó sílẹ̀kùn yóò wá pé ìwọ wo ló ní á sílẹ̀kùn fún ọ fa aqulu ana Muhammad ní wàá lé mi ní Muhammadu yóò wá ní bíkà umiritu ìwọ náà wọn pa mí láti ẹ pé n sí fún tọba dé la afta le ahadin qablaka gbọ́dọ̀ sí fẹ́nìkan ṣáájú rẹ̀ ìwọ náà ni yóò ṣe wá sílẹ̀kùn nígbà wájá sí pé màláìka ń sọ pé wọn ní sí fún kí n má sí fẹ́nìkan ọ̀nà wọn ni Ìdírísì wá gbà dálì jẹ́nà sọ́wọ́ lọ lè kó sí abẹ́ ihò kan lálì jẹ́nà kalẹ̀ ni Ìdírísì tó ti kú tipẹ́ gbogbo àwọn anábì Ọlọ́run tí wọ́n ní ọ̀kan bẹ́ẹ̀ sálẹ̀ odò Ìdírù ń bẹ́ẹ̀ sálẹ̀ omi Ìdírísì ń bẹ wàrà fáná mọ̀kánà àlíyá ń bẹ lálì jẹ́nà kò ànábì Ìsá òun náà ń padà bọ̀ wáyé kò kú gbogbo wọn ti kú wọn ti fi rí rọ́gì gbàgbé. akẹ́rọ̀ la ànábì àdírù ìtàn rẹ̀ ó ti kélia
pé kódà àwọn àlùfáà wa náà ń lò hasbunallah pé òun ló mú nù mọ́ wàhálà hayat pé ni òjò kú dìsín. àkọọ́lẹ̀ tíra ni wọ́n kà o ti báwọn àkọọ́lẹ̀ tíra ni wọ́n kà gbogbo yìí táwa náà ń wí làwọn náà rí àmọ́ àwọn gbé kalẹ̀ pé ẹja dé máa bí wọ́n ti wí ká máa bá wọn wí bẹ́ẹ̀ tá a bá ní àtúnṣe kọ́mọ́dé wípé àfa yìí tún gbé tuntun dé ntọ́fà nù nìkẹ́ báwọn náà mà ọgbọ́ àkọọ́lẹ̀ tíra nù òsìlì wáyà Al-Qur'an nìkan tó sọ pé ànábì dèdè sọ́sìn bẹ́ ànábì àdírò ò tí kù ó ti yé èyí ń jẹ báwọn. ẹgbẹ́ kan alistigasa. istigasa àtàwá wí òun náà ni àtàwásùl òun ni ká fi èèyàn ṣe akasọ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run àyà Al-Qur'an sì bá kéyìn ya ayyuhal ladhina amanu ittaqullaha wabtagu ilayhil wasila ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ bá bẹ̀rù mi tán wabtagu ilayhil wasila ẹ wá akasọ̀ tẹ́ gùn dọ́dọ̀ mi wajahidu fi sabilihi inú wasila tá gùn dọ́dọ̀ Ọlọ́run anabi bẹ́ẹ̀ alẹ́ fi anabi ṣe wasila kí Ọlọ́run bí já ìtàn pé wasila nánu ya rabbi já Muhammad inna nas'aluka bi hurmati Muhammad as'aluka bi kini wa bi karamati Muhammad wa bi kini kan in benu àwọn wa bi ahlihim ajil bin nasr wa bil faraj tawasulu nuni masa wala nabi sebai masa wala sheikh adam sebai masa wala afan da sebai masa wala kini kan sebai fún mi wala da afan da fi bẹ̀ ọ́ wala bi sheikh adam ti sìn ọ́ wala bí wọ́n ti ṣe gbà wala gbogbo ẹ̀ tawasulu nuni ko fola àwọn bẹ̀ Ọlọ́run ó ti bá wọn akida tó ta kò sí gbogbo àwọn tó bá jẹ́ ìtọ́lá láàfíà èyí tó bá ta kò tawasulu kò láàfíà ọgbọ́ akida ghayru sahih akida tún fásida ó ti bá wọn òun ni akida tí ó ta kò tawasulu ó ti atawasul bil awliya atawasul bil anbiya wa tawasul bis salihin ó ti ko saburu mbe wa tawassul bil awliya ahya'an minhum wa amwat ó ti àtàwọn tó ti lọ àtàwọn tí ń bẹ ká wá fi ọlá wọn ṣe tawasulu ká wọn sí akaso síwájú Ọlọ́run ko tako láì fi ó sí bẹ amali istigasa ibi istigasa ni ibẹ̀ wá ní wàhálà wà àwọn tó jẹ́ àwọn sunna àwọn sunni àwọn alu sunna táwa náà bẹ nu wọn ọgbọ àwọn pín sí méjì ńbẹ àwọn kan ní istigasa ò darara kan ya lágbájá agisne àwọn tó ní ọ̀dá rárá wọn ó ti bá wọn àwọn gbé gbági wọn rọ̀ǹgì nínú wọn àwọn kan wá ní ọ̀dà àmọ́ àlàyé lálẹ́ fi ṣe istigasa a gbọ́dọ̀ fi òkú ṣe istigasa níta ń pè ní istigasa ní help ayé ẹ̀kọ́ ni ká lò ní language tí àwọn èèyàn gbọ́ ká fi wọn ṣe ká tọrọ help lọ́dọ̀ wọn kí wọn tọrọ pé lágbájá help me agisne help me iná nù ni ayé ẹ̀kọ́ àwọn tó ní kọ̀ dára wọn àwọn gbé gbági inú àwọn sunni àwọn alùsùnà àwọn tó ní ọ̀dà ká fi àlàyé ṣe istigasa ká ní kọ́ help wa torí pé Ọlọ́run ní àáfi ṣe istigasa ìtẹ́sítẹ́gì sùn náà bàkún ìgbà tẹ́ ń sọ fọlọ́run pé kọ́ hẹ́pù yín fa àjà bàkún Ọlọ́run sì dáhùn ayé ẹ̀kọ́ àmọ́ àṣẹ máa wá tọrọ istigasa tá à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ èèyàn àwọn báàdù ulama ìsúnà àwọn ní alẹ́ sí bẹ́ẹ̀ fún àlàyé torí wípé ẹni ó jòkó tí ò lẹ́sẹ̀ ó ti bá wọn tó wá ní lágbájá ó sì bá mú kọ́ọ̀pù ní bẹ́ẹ̀ ni àjísù nínú ni hẹ́pù mi bá mú kọ́ọ̀pù ọ̀gbọ́ lágbájá ó sì bá ń ṣe báyìí istigasa náà nù ni ọgbọ lágbájá o sì ṣàánú mi kó o ṣàánú mi ní táwọn ọmọ mi ó jẹ ní o sì ràn mí lọ́wọ́ kó bùn mi lówó kí n fi jẹun istigasa nù ni ní tán pé ní istigasa ojú bá wọn lọ ọgbọ àbí kọ́ lọ́dọ̀ ẹni tó ọmọ yìí kó lè bẹ́ lọ́hùn fún ọtá àdúrà yóò fi gbà bí àdàkùn máa wá sábà yìí ni ọmọ wọn kẹni wọn mú àbámọ wọn kẹni wọn jí gbé àwọn sì wá àwọn orí ẹ sì ṣàánú mi kẹ bá ń bẹ lọ́hùn ẹ sì ṣàánú mi kọ́ wa bẹ lọ́hùn fún ọ ọba istigasa dọ́dọ̀ rẹ̀ ni o ti tọ́lábùlì ìgáàsà náà ń pè ní istigasa. àìfaramọ́ istigasa ló bí pé èyàn ò lè lọ lè bá ẹnìkan kó bá yàn bẹ́ lọ́hùn. kó bá yàn bẹ́ lọ́hùn ó lè bẹ́ fúnra rẹ̀ àìfaramọ́ istigasa ni. bẹ́ẹ̀ yàn bá faramọ́ istigasa kí ló burú mi kọ́ lọ lè bẹ́ nìkan tọ́rọ̀ ẹ bá rújú tọ́ jaraburabu tí nǹkan yàn yanjú àbọ̀rẹ̀ yàn ọwọ́ ló gbogbo nǹkan kọ̀ lọ wọn lè nìkan mọ̀ nǹkan tí ń sọ lọ́dọ̀ rẹ̀ kó ń lágbájá agisne ó lè lo fún bẹ́ẹ̀. àbáàdùn ulama ìsunna àwọn wíbẹ̀ pé yàn lè lò ó bẹ́ẹ̀ pẹ́ni tí bá ń bẹ láyé láti sànú ẹ̀ ọgbọ́ àmì èèyàn lè lò ó fún èèyàn lè ṣe tọ́lábù ìgáàsà pẹ̀lú àwọn èèyàn tó ti kú kéèyàn ní sí Abdul Qadir agisne ya Muhammad agisne o ti ban ya Sheikh Ahmad Tijani agisne wa Jamra Tijani help me wa Nabi help me wa kini ka help me àwọn làwọn farama na bala wọn farama ká wá padà sọ́dọ̀ àwọn Shia àwọn ulama o Shia àwọn wa ní àti ahyawu àti amwatu ko sẹ́ni teyan ò lè fi ṣe istigasa síwájú Ọlọ́run masha Allah teyan ò lè pè òun ni madad ya Rasulullah madad ya Rasulullah madad ya Habiballah madad ya Nura Aishillah Jaddal Husaini ya Muhammad sallallahu alaihi wasallam àwọn afa Shia àwọn èèyàn lè bá Nabi gba madad èèyàn lè tọrọ madad lọ́dọ̀ ẹ̀ Allahu Akbar madad yìí istigasa nǹkan kan náà ni ìkúnpá fún mi lápá fún mi lọ́wọ́ fún mi lágbára kún masha Allah wọ́n ní kèé sànnábì ló ń pè Ọlọ́run tí ń bẹ lára rẹ̀ ló ń pè ọ̀n wà pẹ̀lú àníyàn wípé kìí jẹ́ pé àkídà rẹ̀ tó wọ́n kọ́ tírèsì àkídà rẹ̀ wò kìí jẹ́ pé àkídà rẹ̀ ní sọ pé ànábì ló lè ṣe nǹkan ni àmẹ́ni tó ń tẹ̀lé tó lè gbàbẹ̀ dọ́dọ̀ Ọlọ́run ni òun ló fi ń pè é dàrẹ́ ti bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam torí pé Ọlọ́run ní ń bẹ lára rẹ̀ masha Allah ọgbọ́ àwọn èèyàn lè ṣe inú ìkìláàfù tí ń bẹ láàrin àwọn Shia àtàwọn Sunna istigasa bẹ́ẹ̀ fa lè ṣe istigasa pẹ̀lú àwọn òkú